ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo wa fún ọjọ́ tí òní. Àánú Ọlọ́run kò ní fi ẹnikẹ́ni yín sílẹ̀. Ojú tí ẹ fi ń wò mí yìí, ire lẹ ó máa fi rí. Ẹ ò ní fi rí ìbànújẹ́ lọ́jọ́ ayé yín. Mo kí n káàbọ̀ sábẹ́ ètò oore ọ̀fẹ́ tí ọjọ́ tí òní, èyí tí a dìjọ ń gbọ́ pọ̀ ní àtẹ̀yìnwá. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwuyì ti ìjọ Nazareth Baptist Church ní Ọ̀gá ńlá, ìyẹn ní agbègbè Àpáta ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Àpáta ayérayé, ọba àwọn ọba àtolúwa àwọn olúwa, mo gbé orúkọ mímọ́ yín ga lówùrọ̀ yìí nítorí pé alágbára ni yín. Oore ọ̀fẹ́ yín sì tó fún wa pẹ̀lú, torí pé ó ju ohun gbogbo lọ. Fún ọ̀rọ̀ ìyè tí yóò jáde yìí, àwọn olùgbọ́ tí wọ́n fẹ́ tẹ́tí, tí wọ́n fẹ́ gbọ́, àti olùsọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ lò, a fi ara wa sábẹ́ oore ọ̀fẹ́ yín. Etí tí wọ́n fi gbọ́ látẹnu ránṣẹ́ yín, àyà tí wọ́n fi gba ọ̀rọ̀ náà sí, agbára tí wọ́n lè fi mú lò, mo gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run, ẹ bá mi fi fún wọn. Nígbà tí ìránṣẹ́ yín bá yanu, Olúwa ẹ kún. Ẹ jẹ́ kí ọgbọ́n tí yín jẹ́ ọgbọ́n tirẹ̀, ìmọ̀ àti òye kó jẹ́ tiẹ̀ pẹ̀lú. Kẹ́ ẹ ti ọ̀rọ̀ yín lẹ́yìn pẹ̀lú àṣẹ, kó sì lè so èso rere nínú ayé àwọn olùgbọ́ ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àkòrí ọ̀rọ̀ mi tí òní ni ṣíṣẹ́ ogun àìlèjẹ́ olótìtọ́ nínú ìgbéyàwó. Ṣíṣẹ́ ogun, ìyẹn ni wípé ọ̀nà tí a lè gbà tí a fi lè borí ogun tí ò jẹ́ ká lè jẹ́ olótìtọ́ nínú ìgbéyàwó wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni a ti kíyèsí pé ogun yìí ó jẹ́ ogun tí ọ̀pọ̀lọpọ̀ kò kíyèsí, tó sì ti da ìrìn àjò ayé wọn rú, tó ti da ìrìn àjò ayé wọn tó ti dàrú. Ó ti mú wọn pàdánù ohun rere níwájú Ọlọ́run. Nítorí pé mo kíyèsí wípé tó bá jẹ́ pé ìwọ olùgbọ́ mi yìí bá mọ̀ wípé Ọlọ́run ní ìpìlẹ̀ ìgbàgbọ́, Ọlọ́run ní ìpìlẹ̀ ìyàwó, òun ló ṣètò ìgbéyàwó, àtọ̀dọ̀ rẹ̀ lètò yẹn ti là wá. Tó bá wá jẹ́ pé lótìtọ́ láti pàṣẹ rẹ̀ ló gbà ti gbọ́ ohun tí ó fọ̀ sí ọ gẹ́gẹ́ bí ohun rẹ̀, tó fi wá arábìnrin rẹ̀ rí àbí arákùnrin rẹ̀ rí, tí ẹ fi di ọ̀kan nínú Olúwa, tí ẹ fi jẹ́ tọkọtaya, ó yẹ kí ọ̀rọ̀ yìí kó lè ṣe ọkàn rẹ ní rere. Ṣíṣẹ́ ogun àìlèjẹ́ olóòótọ́ nínú ìgbéyàwó. Bíbélì sọ ọ̀rọ̀ kan nínú orin Dáfídì orí 11 ẹsẹ̀ 3. Ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo yóò ṣe? Arákùnrin àti arábìnrin, olódodo ò ní nǹkan méjì tí yóò ṣe ju wípé kó padà sínú òdodo lọ. Kó padà sínú òdodo, òun náà ló lè mú kí ìgbéyàwó orú ọkàn bẹ́ẹ̀ kó lè ní ìṣerere, kó lè so èso. Nítorí wípé a kíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí ló ti dàrú, ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí ló ti túká. Kí sì ló fà á? Nítorí pé ọkọ kò lè jẹ́ olótìtọ́, kò lè sọ òtítọ́, ó ti kúrò nínú òtítọ́. Aya rẹ̀ ò rí gẹ́gẹ́ bí ẹni tí òun fẹ́ tẹ́lẹ̀, àwòrán tó ní kó tó di pé òun fẹ́, ó ti yí padà. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ aya mìíràn náà ló ti kúrò nínú májẹ̀mú èyí tó tú òun àti ọkọ rẹ̀ papọ̀, ìyẹn májẹ̀mú ìgbéyàwó. A wá kíyèsí wípé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni ó mú kí ọ̀pọ̀lọpọ̀ kó pàdánù irú ìjẹ́ olótìtọ́ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí Bíbélì kíkà wa tí
mo kà fún wa ó ní ǹjẹ́ ní ti àwọn ohun tí ẹ ti kọ̀wé ó dára fún ọkùnrin kí ó má fi ọwọ́ kan obìnrin ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù kí ó ní aya tirẹ̀ àti kí olúkúlùkù kí ó sì ní ọkọ rẹ̀ ìyẹn Kọ́ríńtì kínní nìyẹn o orí 7 láti ẹsẹ̀ 1 sí 7 ni mò ń kà yẹn o kí ọkọ kí ó máa ṣe ohun tí ó yẹ sí aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni aya sí ọkọ aya kò ní agbára lórí ara rẹ̀ bí kò sí ọkọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe aya ó ní ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan kí ẹ̀yin kí ó lè fi ara yín fún àwẹ̀ àti àdúrà kí ẹ̀yin kí ó sì tún jùmọ̀ pàdé kí Sátánì kí ó má bàa ṣe dán yín wò nítorí àìlèmáradúró yín ṣùgbọ́n mo sọ èyí bí ìmọ̀ràn kì í ṣe bí àṣẹ nítorí mo fẹ́ kí gbogbo ènìyàn kí ó dàbí èmi tìkálára mi ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ni ó ní ẹ̀bùn tirẹ̀ láti ọ̀dọ̀ Olúwa wá sí ni ọ̀kan bí irú èyí àti èkejì bí irú èyí nì. ẹ ké hallelujah. a ò rí ẹ̀bùn gbà bákan náà bí ènìyàn bá máa jẹ́ olótìtọ́ nínú ìgbéyàwó ọ̀rọ̀ Ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rẹ̀. bàbá Paul ló sọ fún àwọn ará Kọ́ríńtì àwọn tó ní èrò wípé ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run ó yé dáadáa. bàbá Paul ń fi ara rẹ̀ ṣe àpẹẹrẹ ó gbà wọ́n níyànjú ni wípé kò bá dára kí ọkùnrin ó má fọwọ́ kan obìnrin kí obìnrin má fọwọ́ kan ọkùnrin ṣùgbọ́n bàbá Paul wò nínú ẹ̀mí wípé ààrẹ bùn bàbá kan náà àwọn kan wà tí wọ́n lè mára dúró àwọn kan wà tí wọ́n lè mára dúró nítorí pé Ọlọ́run ló ṣètò rẹ̀ bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ó ní bí ènìyàn bá ti ní aya gẹ́gẹ́ bí ọkọ bá ti ní aya tí aya náà bá sì ti ní adé lórí tá à ń pè ní ọkọ àwọn méjèèjì gbọ́dọ̀ máa wà ní ìṣọ̀kan nínú gbogbo wọ́n gbọ́dọ̀ máa wà ní ìṣọ̀kan níwájú Ọlọ́run nítorí pé ètò tí Ọlọ́run gbé kalẹ̀ tí ń darí ni wọn ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n ti ọwọ́ ara wọn ba ètò yìí jẹ́ èyí tó sì máa sábà fà á tí ọ̀pọ̀ ìdílé lónìí bóyá ọkọ sí aya àbáyá sọ́kọ tí wọn ò kì í fi jẹ́ olótìtọ́ ní abẹ́ májẹ̀mú ìgbéyàwó ni wípé nígbà tí wọn ò bá lè ní ìṣọ̀kan nínú ohun gbogbo kò sí bí ènìyàn méjì sí lè jọ máa rìn tí ò yẹ kí wọ́n wà nínú ìṣọ̀kan. bàbá Bíbélì sọ nínú ìwé Ámósì orí 7 ẹsẹ̀ 3 ó ní ènìyàn méjì a lè máa rìn papọ̀ bí láì ṣe pé wọ́n bá jẹ́ ẹyọ kan tí ìmọ̀ wọn bá tó ní tí ìbá ṣe pé ìmọ̀ wọn jẹ́ ẹyọ kan ìyẹn ni pé ọkọ àti aya wọ́n gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan bí ọkọ àti aya bá wà ní ìṣọ̀kan ìjẹ́ jẹ́ mọ̀ wípé àti jẹ́ olótìtọ́ kò ní ní wọn lára nítorí pé tó bá tó àkókò láti bára wọn ní ìdàpọ̀ ọkọ bá aya sọ̀rọ̀ aya ó bá ọkọ sọ̀rọ̀ àwọn méjèèjì ọjọ́ gbà irú ìdàpọ̀ bẹ́ẹ̀ ni máa ń so èso rere ìní máa ń jẹ́ kí ọkọ àtaya kí wọ́n bí ọmọ aláyọ̀ ṣùgbọ́n nígbà tí aya ò bá gbà fọ́kọ tàbí ọkọ bá sọ pé ọ̀rẹ́ òun lákòókò tí aya bá pè é rí i pé inú ọkọ lè má dùn sáya aya inú aya sì lè má dùn sí ọkọ nípa bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé èyí tí ò ní ìmú ara dúró nínú àwọn méjèèjì ó lè gbé ìgbésẹ̀ tí yóò mú kí inú Ọlọ́run ó bàjẹ́ ìyẹn ni pé ọkọ tí ò lè mára dúró nítorí pé aya rẹ̀ sọ wípé òun ní ìdí kan pàtàkì tí ò lè jẹ́ kó òun gbà fún ọkọ lè jẹ́ ẹni tí ò lè mára dúró á sì jáde lọ sí ìta á tún wá ojú míì nípa bẹ́ẹ̀ á di ọ̀tá Ọlọ́run nítorí pé tó bá ti ń tó adùn ìta wò tinú ilé ò ní níyì mọ́ ẹ wá rí pé èṣù ọ wá wo àárín wọn èdè àìyedè ọ bẹ̀rẹ̀ ilé yẹn òpó rẹ̀ ọ máa mì láìpẹ́ láìjìn ó lè túká ìdí náà nìyẹn tí bàbá Paul fi sọ fún ẹ pé ohun tí sábà máa ń fà kí ọkùnrin àbóbìnrin fà sẹ́yìn láàrin ara wọn ni pé gbà tí ọmọ Ọlọ́run bá fẹ́ gbààwẹ̀ tàbí fẹ́ gbàdúrà ó ní ṣùgbọ́n tí wọ́n bá ṣe léyìn nínú ìṣọ̀kan wọ́n á lè sọ àkókò tí àwẹ̀ àtàdúrà yẹn ń lọ ọkọ á lè ṣẹ́ra fún aya aya á lè ṣẹ́ra fún ọkọ ó ní lẹ́yìn ìgbà tí wọ́n bá tún wá parí ètò àdúrà yìí tán ó ní kí wọ́n tún pàdé papọ̀ ìyẹn ni pé tí wọn ò ráyè ṣe ní àkókò àdúrà yẹn ìyẹn ni pé ìdàpọ̀ tí wọn ò ráyè dàpọ̀ yẹn wọ́n wá lè dàpọ̀ nítorí pé tí wọ́n bá tún lè pẹ́ sí àkókò yẹn Sátánì ó lè tún rápálá wọ àárín wọn tí ó sì ba ìgbéyàwó yẹn jẹ́. irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. láì oko àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní
nírètí tí n bá débi ọ̀pẹ̀ òyìnbó òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. àdìsá gbogbo àrùn yìí ètò kan mú gbogbo ètò òun náà wá sọ fún ẹ orí ọ̀fẹ́ ọjọ́ òní. nígbà wo ni ètò náà? ní aago 6 sígbà wo? sí aago 6 àràárọ̀ ní ilé iṣẹ́ ìmáwòrán. nítorí náà ìwọ arákùnrin àti ìwọ arábìnrin kí ló da ilé rẹ rú? kí ni ó mú kí ìgbéyàwó rẹ ó máa mì? kí ló fà á tíwọ tó wá jẹ́ ọkọ tí aya ti fi ọ́ sílẹ̀ tàbí tí ó wá jẹ́ aya tí ọkọ ti sá kúrò níwájú rẹ? kí ló fà á? ṣé kìí ṣe ìwọ? ṣé kìí ṣe ìbádàpọ̀ tí à ń sọ yìí òun ló tú ìdílé rẹ ká? ṣé kìí ṣe èdè àìyedè, àìlè mára dúró, àìlè ṣẹ́ra? èdè àìyedè ni pé àìlè gbọ́ra ẹni yé. ṣé kìí ṣe pé ló gbà láàyè? ṣùgbọ́n mo ní ìròyìn ayọ̀ fún ọ. tí o bá lè gbé ìgbésẹ̀, tí o lè tẹ̀lé ìfẹ́ Ọlọ́run, tí o lè padà sínú ọ̀rọ̀ rẹ̀, ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ìgbé ayé rẹ yóò tún gba àkọ́tún, ilé rẹ ó wà rójú, ọ̀nà rẹ á wá ráyè. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ọkọ rẹ lè padà wá sílé níbi tó sá lọ, aya rẹ lè padà wá sílé níbi tó fi ọ́ sí. tí ìwọ náà bá lè gbé ìgbésẹ̀ ní èní yìí, tó o bá lè gbàdúrà, tó o jẹ́wọ́ gbogbo àìṣedéédé àìṣòótọ́ rẹ, tó o bá jẹ́wọ́ rẹ̀ fún Ọlọ́run, Ọlọ́run á gbọ́, á sì gbé ìgbésẹ̀ láti ṣàtúnṣe ìdílé rẹ, wàá sì ra àánú gbà, nítorí pé Ọlọ́run kò fẹ́ kó máa wà nípò ìbànújẹ́ yẹn. Sátánì òun ló fa iyè ríra yẹn wá. ṣùgbọ́n tí wọ́n bá lè padà sọ́dọ̀ Ọlọ́run lónìí, ó ṣetán láti tún ayé rẹ ṣe. padà sọ́dọ̀ rẹ̀, á sì yanjú ìṣòro ayé rẹ. mo fẹ́ kó o tẹríba, kó o jẹ́ ká gbàdúrà. àpáta ayérayé, ọba àwọn ọba àti olúwa àwọn olúwa, ọ̀pọ̀ ìdílé ló ti dàrú, ṣùgbọ́n nípa ọ̀rọ̀ rẹ tó rán yìí, mo mọ̀ pé ó dá ọ̀pọ̀lọpọ̀ ìdílé padà. àwọn tó gbọ́ ọ̀rọ̀ mi, a rí ẹnikẹ́ni nínú wọn tí ìdílé wọn ti túká tàbí ó ti dàrú nípa àìlè jẹ́ olótìtọ́ nínú ìgbéyàwó. bàbá, mo gbàdúrà ní orúkọ Jésù Kristi, bá mi tún ìdílé náà ṣe. ẹ̀mí ìpadàbọ̀ sípò láti pinnu láti jẹ́ olótìtọ́ láàrin ọkọ àti aya, Olúwa jẹ́ ó wọnú wọn. gbogbo ohun rere tí Sátánì ti bàjẹ́ nínú ìdílé kọ̀ọ̀kan, Ọlọ́run bá mi tún ṣe, bá mi gbé ìdílé yìí ró, jẹ́ kí wọ́n tó padà bọ̀ sípò, kí ìgbé ayé wọn kó lè máa sèso. gbogbo àwọn èdè àìyedè tó ti wà láàrin ọkọ àti aya àtàwọn ọmọ, Ọlọ́run bá mi tún wọn ṣe, jẹ́ kí iye wọn ó ṣì, kí wọ́n sì ra àánú gbà nígbà tí wọ́n ń ṣe léyìí. Olúwa dá sọ̀rọ̀ ayé wọn ní orúkọ Jésù Olúwa wa, àmín. mo kí yín fún ìfarabalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. lórúkọ Olúwa, ilé ẹnìkọ̀ọ̀kan tó ti dàrú, Olúwa yóò tún tò. tí ẹ bá wo abẹ́ ibi ètò yìí tí ń lọ, ẹ ó rí àmì méjì kan, wọ́n kọ̀ọ̀kan subscription, ọ̀kan tí àmì aago. tí bí subscription yẹn ẹ tẹ̀ ẹ́, èyí tó túmọ̀ sí wípé a ti jọ wà nínú agbo kan náà nìyẹn, a ó jọ máa gbádùn Jésù bí ètò yìí ṣe ń tẹ̀síwájú. tí bí aago yẹn tí ẹ bá tẹ̀ ẹ́, ìyẹn fi hàn wípé a ó máa rán yín létí láti ìgbà dé ìgbà nígbà tí ètò yìí ń lọ ní ọwọ́. bí o bá sì ti ṣe léyìí, má jẹ́ aládàánìkànjọpọ́n. nígbà tí o bá ti ṣe nǹkan wọ̀nyí, sì jẹ́ kí ó tún di mímọ̀ fún àwọn ènìyàn tó yí ọ ká láti jẹ adùn ètò náà. mo gbàdúrà ní orúkọ Jésù Kristi, Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ, yóò sì wà pẹ̀lú èmi náà, a ó sì ní ìsinmi ọkàn. ẹ ṣé, Olúwa yóò wà pẹ̀lú yín.